sídẹ̀ǹsẹ̀ ìtẹ̀yìn ṣe tako ìlànà àlùkùránì ó tako sẹ̀ríà ẹ̀ ń bínú oríire arákùnrin Àgbàlá Gabriel yìí ni ọ̀rọ̀ ẹ̀sìn dẹ̀kọ́ ló dá Muyideen àti Àgbàlá Gabriel papọ̀ ẹ̀ sì lọ mẹ́sìn ọmọ akéwù tẹ́ ẹgbà lọ́sàn-án gẹ́ age of 40 years tó lóun ò practice Islam rí tí dídìrín òpònú yín tẹ̀ ń pè lọ́mọ ìyá yín dídìrín òpònú yín lọ́mọ ìyá yín tó sọnù ẹni tí ń jẹ́ Muyideen tó kọ kìrìsìtẹ́nì tó wọnú ọkọ ẹ̀ kí ni tẹ́ fẹ́ pé Àgbàlá Gabriel ṣe olórí táwọn ní ẹ̀sọ́ ẹ̀pọ̀ bá wí àtẹ̀yìn àti lọ́ọ̀yà yín ṣé ẹ̀tọ́ lọ́hùn ni ẹ̀tọ́ lọ́hùn asúlẹ̀ mùsùlùmẹ́tùn yawmal qiyamah gbogbo tí jẹ́rìn àbòsí pátá irú ẹni bí ó wà ní òkùnkùn látàyé dọ́run ni ọwọ́ láwọn lọ́ọ̀yà kan wọ́n sọ mí ti ara wọn ṣé nítorí ọ̀ṣun ayé yìí náà Emmanuel Muyideen Emmanuel Muyideen gbogbo ẹ̀yin àfa yẹn lọ jókòó kẹ́ lọ ronú iṣẹ́ olóore tẹ́ ẹ máa ṣe pọ̀ èyí tẹ́ ẹ ṣe kì í ṣiṣẹ́ olóore ẹ ní ládàá kẹ̀kẹ́ tẹ́ gbà wájú Ọlọ́run ẹ lọ jókòó ẹ ronú àti bọ̀tán ṣe bó kálukú yín náà bímọ ṣe bẹ́ẹ̀ lẹ́bí ẹ̀ẹ́dẹ̀ ronú ẹ̀ sì jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run ò sì jókòó lórí ẹ̀mí yín. Jẹ́bẹ̀ lọ bá ń sí Quran 2 Suratu Bakara Aya 245 Kùránì orí kejì ẹsẹ̀ 245 kí ló Olúwa sọ bẹ́ẹ̀ ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ súnmọ́ bí kò wá gbọ́. Al-Qur'an Olúwa ni máa ń sálẹ̀dẹ́ yukiridu láà kọ́rìdọ́ ní asanan Olúwa ní ta lẹ́ni náà tí ó yẹ Ọlọ́run lówó tó dáa ìbá jẹ́ mùsùlùmí ìbá jẹ́ kìrìsìtẹ́nì. Àwọn ni wọ́n kún alówó kọ́ mọ́sálásí ní sí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ṣẹlẹ̀ ìdẹ̀kọ́lẹ̀ mi tó bẹ̀rẹ̀ àgbésẹ́nu Islam ọmọrú ẹ̀ tí ẹ pè ní kó máa dùn ni fáàrù ni ulama yìí lórúkọ mi fákàrù ni ulama yìí ìyẹn àwọn àfà àpòmù Ìkirè Ìkòyí ọ̀bí absulatul mu'min ọ̀bí kọ̀dìríyà gbogbo tí jẹ́ kọ̀dìríyà àpòmù Ìkirè Ìkòyí èmi ni fáàrù ni ulama yìí wọn gbogbo tí jẹ́ absulatul mu'min àpòmù Ìkirè Ìkòyí èmi ni fáàrù ni ulama yìí wọn irú àfà àwọn ló ń pè mí náà. Mọ́sálásí tá a kọ́ sí abá Kúpákí láti inú Ramadan àti kìrìsìtẹ́nì lájọ kọ́ ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ò tí ì délẹ̀ àti mùsùlùmí lájọ kọ́ ṣé bá a rí nú àwọn tí ẹni tó jẹ́ mùsùlùmí irú yìí tó lóun ò lè fún owó kún owó mọ́sáàsì òun ó nítorí pé àwọn Tìjàníyà ọmọ kírun bẹ̀ ṣé mùsùlùmí dẹ̀lẹ̀ yìí àbọ̀tá Ọlọ́run ni. Ṣé torí pé Àgbàlá Gabriel wá jẹ́ kìrìsìtẹ́nì ẹ wá rò pé mi ọmọ ṣe tọ́lọ́wọ́n ọ̀fẹ́ máa tẹ̀lé lórí àbòsí máa wá tẹ̀lé lórí jìbìtì mi lè tẹ̀lé yìí o wàláì mi lè tẹ̀lé yìí o mo tó sọ pé mo stand lórí ti Muyideen tàǹtẹ̀tì àtàgbàlá Gabriel mo dúró lẹ́yìn Àgbàlá Gabriel Ọlọ́run dẹ̀ ń bẹ lẹ́yìn ẹ̀ ta ló fún ọ ní 300,000 tá ń fọ màálù bàbá ẹ ló kú ní àbíyá ẹ ló kú tó fẹ́ sòkú ẹ tí ẹ bọ̀ ní màálù èsì ọ̀rọ̀ ní Sùmùràtìlì làwọn àfa àwọn akọ́kọ́ wà gbogbo Sùmùràtìlì mọ́mìnì tí ọba ti mèsì ọ̀rọ̀ ọmọ àlè ní kí n sọmọ ọkọ mo fi ní kéwú wà tí a ké tẹlẹgbẹ kẹkọ àwọn òdìbò kí wọn tó yàn wá síbẹ̀ Kùránì ló yàn wá o kì í ṣèjọba kéwú wà táwọn ké tẹlẹgbẹ kẹkọ àwọn òdìbò kí wọn tó yàn wá síbẹ̀ Kùránì ló yàn wá o kì í ṣèjọba Àgbàlá Gabriel ò lẹ́nì kẹ́kọ̀ọ́ lọ́lọ́run wàlẹ́ ọlọ́lọ́run
gbogbo lọ́ọ̀yà tó ní wọ́n sọ mí ti ara wọn àwọn èèyàn wá ń pè yín wọ́n ń dáwọ́ jọ lórí ọ̀tẹ̀ wàláyé sídùú sọ́ọ̀lì mi náà ìlà àsáàrà kò sí tí ó gbẹ̀yìn gbogbo ẹ̀yin alábòsí ìbànújẹ́ àtòfò ní ó parí ìgbésí ayé alábòsí. ìbànújẹ́ àtòfò ní ó parí ìgbésí ayé alábòsí. àfààmú ìdí ni súnmọ́ bí 2005 tí mo lọ Mẹ́kà kìrìsìtẹ́nì ló rán mi kò tí ì sí social media kò sí Facebook ọmọ orí ẹ̀ tó ń bá sọ̀rọ̀ ni. tolúbàdàn mi bá wọ níkà mọ mẹgbẹ bá bẹ ẹni tí mo ṣe àáfàá ni mí tí mo fọwọ́ gbà ẹran tí ì ṣe egun 2005 mo ti sàràfà kìrìsìtẹ́nì ló rán mi kọ̀dẹ̀ ní kánú asọ́ọ̀sì kò ní kánú asọ́ọ̀sì 2006 lọ́lọ́run ti kọ́kọ́ kó kọ́kọ́rọ́ alẹ́ fún mi tí mi dẹ́ sọ ní jìbìtì táwọn olóríire sùn mí àwọn tí wọ́n ṣe alábòsí tí wọ́n ṣe kà bí ẹ̀yin wèrè tẹ́ ń fi ti máa ṣe ayé Àgbàlá Gabriel ọlọ́run lẹ dojú ìjà kọ ọlọ́run dẹ̀ dojú kọ yín. 2008 lọ́lọ́run ti kọ́kọ́ fi kọ́kọ́rọ́ ká lẹ́mi lọ́wọ́ Mr. Bush Gallant kìrìsìtẹ́nì lẹni tó ra bùn mi àárín ayé mo ti ń wí mo ra mọ́tò náà lọ́dún náà ní 250,000 sọ̀rọ̀ Àgbàlá Gabriel bẹ́gbà náà ni ẹni yóò pé ká lọ ṣọ́ọ̀ṣì àfọ àmọ́ ń gbádùn lẹ́kṣọ̀ yín mọ́dẹ̀ tó kọ́ ọmọ rẹ̀ nìkan ẹni ọ̀rọ̀. Masali kaoribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn. Masadali kapa gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí kí ló ń tó ti ń dààmú káàkiri ṣọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó ti lọ káàkiri tó dàbí pé ò ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà ó ti pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Ihun tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí, jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ọkọ̀ fún mi gbà náà mo kọ́ ọmọ rẹ̀ ní kéw. Àwọn ìṣẹ́ka àti wákẹ́ lọ́sọ̀ mi di àfọ́ ọmọ bíbí inú rẹ̀. Àwọn ìṣẹ́ka àti wákẹ́ lọ́sọ̀ ọmọ rẹ̀ kéwù. Kìrìsìtẹ́nì di bàbá àfọ́. Àmín ni Allah. Bàbá tó dé, àmín ni Allah. Wọ́n ṣe é mú kúrú bí àmín. Ìwọ wá bòde òní, mo gba 300,000 lọ́wọ́ ta ni. Tó bá fẹ́ sọ̀rọ̀ nípa mọ́sálásí, owó tí wọ́n fún mi pẹ̀lú mọ́sálásí mílíọ̀nù ni o. Owó tí àwọn èèyàn bùn mi pẹ̀lú mọ́sálásí mílíọ̀nù ni o. Kì í ṣe 1,000. Ìtàdé la fẹ́ fi ṣe. Ìsìn ọ̀rọ̀ Àgbàlá Gabriel délẹ̀, ikọ́ ni àwọn èèyàn tó ń sùn mọ́ wa pẹ̀lú kíkọ́ mọ́sálásí. Mọ́sálásí tí mo kọ́ ní abà Kópakí ní pure water, gbogbo ẹ̀ lágbèsè àárín ayé. Ibi mọ́sálásí náà wà, ó ti dá oró. Kí àtúnṣe àdínì tí wèrè ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe lẹ́yìn pé ń fojú olóore gúgi. Àwọn kìrìsìtẹ́nì dẹ̀ bò mí láti kọ́ mọ́sálásí náà. Àwọn mùsùlùmí bò wá láti kọ́ mọ́sálásí. Kọ́dà àwọn oníṣẹ̀ṣe wọ́n fún wa lówó tá a fi kọ́ mọ́sálásí abà Kópakí. Tá a fi kọ́ mọ́sálásí abà Kópakí inú Ramadan ni ọ̀rọ̀ tàgbàlá Gabriel sọ ti délẹ̀ ni. Mi ìsínú ẹni tó lè rope ẹni tó mèsì Sumuratul Muminin wàláì tàláì á mèsì ọ̀rọ̀ ju tá ń dálẹ̀ lọ. Ṣebí Honorable Sunday Igboho ọ̀bọ̀ onílẹ̀ kọ́lọ́ mọ́ bá ti Igboho jẹ́ láíláí. Má bá ní dúró tì jẹ́ mi ògùn. Má fa burú ṣe ọmọ, má fa burú ṣe ìyàwó fún. Jọ́ láṣẹ pẹ́. Wọ́n bọ̀ ní mọ́tò ní social media. Ó ti gbàgbé ìgbà tó ń sunkún ni. Ó gbàgbé ìgbà tó ń sunkún ni. Jésù tọrọ fún ọ, èyí tá ń sọ ìwà láì tí ẹ bá wá bò mí lódìdí ilé. Pé aláàjì kọ́ máa dùn. Torí pé o dúró ti Àgbàlá Gabriel, á bùn ọ lódìdí ilé, màá gbà á. Aláàjì kọ́ máa dùn, á bùn ọ ní odidi káà yìí, màá gbà á. Kí ni pírọ́blẹ́mù yín? Ṣé gbogbo wa láwàá tẹ̀lé pẹ̀lú ìbàjẹ́? Ọjọ́ tí wọ́n bù ọ ní mọ́tò, ṣé bó rò pé ọfẹ́ máa fẹnu bà ayé àwọn àfa àgbàjẹ́ ni? Kọ́nà tó mú ọ lẹ̀, kásìrì ìdí tó tú. Kó tó padà ṣẹ̀sìn. Ọ̀rọ̀ ìwà ìmọ̀ọ́rẹ́ tẹ́ẹ̀dẹ̀ òwì, ṣé bí sẹ̀rí àṣẹ kọ́ wa rèé?
ṣé bá Al-Qur'ani ṣe kọ́ wa rèé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣé ìlànà tí Muhammad fi lélẹ̀ ṣe lẹ́ ń tẹ̀lé yìí ẹ̀yin àfáà yìí àtàkù ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ dùn níwájú Ọlọ́run tẹ́ dùn rojọ́ alágbára ayé rọra ṣe elétè ayé rọra ṣe mọ̀nàfìkì ayé rọra ṣe mọ̀nàfìkì ò ní rójú rere Ọlọ́run ẹ jẹ́ lọ́wọ́ Suratu An'am Quran 6 verse 160 Quran 6 verse 160 ìwọ ni wọ́n níṣẹ́ tí mo bẹ̀rẹ̀ ètò ìgbésí ayé mi àfáà yìí èèyàn mẹ́rin ló ti tọwọ́ mi sàràfà àwọn òsínú ẹ tí bọ́tà máa ṣe fáàrí ni mi ì dá èso lówó àmọ́ ló ń kó àwọn olóríire yẹn tì ní wàláhì mi ìṣòlówó àmọ́ ló ń kó àwọn olóríire yẹn tì ní nínú mùsùlùmí nínú kìrìsìtẹ́nì tí wọ́n dẹ̀ gbà fọlọ́n lára mi àfáà yìí wàláhì tẹ́nìkan bá dé lọ́la yìí tó pé Alhaji Kọ́mọdún Ọ̀nàdúró TV gba kọ́kọ́rọ́ Kòrólà yìí àbùn ọ màá gbà máa jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé wọ́n bú wọn dáǹsì ni Àgbàlá Gabriel tá ń sọ yìí wàláhì tàláhì súnmọ́bì láìláìláìláwà mi ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ dépò pé màá pè é gbẹ̀lé pé màá bá a sọ̀rọ̀ mo fi ọba tó lẹ̀mí mi búra. Àrísálà wòlíì Ọlọ́run kàdá bẹ́ẹ̀ tí ń bù kàtọ́ ọjọ́ orí rìsálà mi àbúrò ní sí ọdún ọlápọ̀lẹ́ Al-Qur'an gbogbo ilé mi ń kọ́ yóò rọrùn dálé ọlápọ̀lẹ́ Al-Qur'an ìránṣẹ́ Ọlọ́run tá à ń ṣe àníjẹ̀bí bọ́ ọbẹ̀ ọlábọ́lọ́ ń ṣètò ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló dààmú ìdí ní àtàgbàlá Gabriel pọ̀ ìwọ wá fẹ́ rò pọ̀ fẹ́ lòdù ìwọ abáramú ọ̀rọ̀ jẹ́ yìí ta lẹ́ni tó bá ṣe tó dalẹ̀ rẹ̀ rí ta lẹ́ni tó bá ṣe tó gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jọ́ sí inú mi dùn pé rìsálà ti wà mí ẹlẹ́kùn egbére ìwọ ni wọ́n wà bọ́dẹ̀ pé àfàyẹ́dẹ̀wé láwà ní ó ní wọ́n fún 300,000 mi 300,000 ọmọrú ayé tó bá tó ní mi tó gbé mi sí ni wọ́n wá ra màálù fún ta ló sọ fún ọ pé ra màálù fún ìnáwó kí ni mo ń ṣe tí ra màálù fún mi kódà tí ẹ bá ra màálù fún mi ń gbà bọ mi ì ṣènáwó ńlá kẹ̀kẹ́ tí ń pa màálù torí pé mò ń kí Kẹ́hìndé Àgbàlá Gabriel Kẹ́hìndé Àgbàlá Gabriel là ń kí tó ra màálù fún Muyideen ní ọmọ akéwù rẹ. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ọ̀làǹkì dáwà kọ́ lè ń ṣe yìí tó bá jẹ́ pé dáwà gidi lè ń ṣe ni àwọn alùsùnà sùn wọ́n sọ̀pọ̀tì yìí alùsùnà tó jó lórí ire kẹ́kọ̀ọ́ lè sọ̀pọ̀tì yìí ẹni tẹ́yìn pẹ́ fẹ́ wẹ̀ sí Islam ẹni tó pé 40 years tó lóun practice Islam rí tó dúró wájú kẹ́nu yìí tó ní wọ́n mímí kí n ọkọjá lọ human rights ó ní wọn mímí kí wọn ló ń sọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run dẹ̀ sílẹ̀ mi yín àmọ́ ọ̀rọ̀ rí ọjọ́ mi lójú ọ̀rọ̀ rẹ kọjọ́ mi lójú ọ̀tẹ̀lẹ̀ odidi wòlíì Ọlọ́run bó ṣe jàǹbẹ́ tó òun náà ló borí ẹ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́pàá Muyideen àtàgbàlá Gabriel pọ̀ no. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ ṣe tọ́lọ́run ọ̀gbọ́ kò sẹ́ni tí ò lè ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kìrìsìtẹ́nì lè ràn yàn lọ́wọ́ ìdájọ́ ẹ̀sìn ọ̀tọ̀ ìdájọ́ àánú ọ̀tọ̀ tó o bá lọ sí ọsibítù tára rí ọba yá tí a bá ní kìrìsìtẹ́nì ọ̀wá tọ́jú ẹ̀yẹ kó pé ọmọ tọ́jú rẹ ni. bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ àbá Saheed Shittu ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀
láti gbójú kò lẹ́yìn àbá Saheed Shittu oríire wo ni tó bẹnu ayé ẹ̀ mọ́ ó ń bẹ́ kiri ni bí gàlà ó ń bẹ́ kiri ó ń bẹ́ kiri. rìsálà mi ní gbùrù aburú sí ọlá àpẹẹrẹ Al-Qur'ani yóò jọ rọrùn fún wa dalẹ̀ ọlá àwọn ẹni Ọlọ́run kí ló dé ọdẹ wa pé wọn 300,000 èmi ọmọ ẹjẹ ń pè ní kó máa dùn ni èmi Ọlásùnkànmí Àkànmú ọmọ bíbí ìlú Ìkirè ìlú tí wọ́n bí mi sí ni ibẹ̀ ni mo ti parí ẹ̀kọ́ tẹ́ bí ìyá mi sí tẹ́ bí bàbá mi ibẹ̀ ni mò ń gbé láti yọ ọdún yìí tó o bá dúrọ́ọ̀pù nílùú Ìkòyí tó o bá lọ lọlé kó máa dùn wọ́n gbé ọdẹ lè ní ìwọ tó ní tọ́ka sí kẹ̀kẹ́ yìí ṣé bí gbogbo orú wa yìí ńlá bọ́ ọdẹ sí lábí aṣọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ẹni lọrin díẹ̀ kọlùkù kọ́ ọ̀sẹ̀ wọn ni ọmọ lọ wò wá alábòsí burúkú Al-Qur'ani ní kò sẹ́ni tí ò lè ràn yàn lọ́wọ́ ẹ̀yin àbá kìrìsìtẹ́nì lè kún wa lọ́wọ́ dáadáa oníṣẹ̀ṣe tó bá lágbára àti rẹ̀ ó lè ràn lọ́ dáadáa ìdájọ́ ẹ̀sìn ọ̀tọ̀ anáfùhù bẹ̀yìn nẹ́kùn àǹfààní láàrin ara wọn ọ̀tọ̀ọ̀tọ̀ adẹ̀ láǹfààní àti sọ tí wọ́n bá ń ṣe tí ò bá dáa fún wọn Kùránì ò pé bá wọn jà èdè òfin Islam bí lẹ́kìmọ̀ wà mọ́ ìsà àṣànà àfáàrí sálàrè àbúrò mi ni ọ̀rẹ́ mi ni ó ti pè mí sákèésí tààrà tó dójú lé bàbá ẹ ṣe jí orí báyìí ṣe jí orí báyìí òdodo ọ̀rọ̀ ni àfáàrí sálà kò sọ̀rọ̀ bí ọdẹ ti rí bẹ́ẹ̀ náà nu látara present ìwọ wá bóde pé àwọn lọ́ọ̀yà kan lọ́ọ̀yà wo kámúfíà tí ń kọ̀ ní ilẹ̀ tí ń gálàbà tí fi àtúnkẹ̀sí rà ọlọ́run wọlé àpé àánú ni Àgbàlá Gabriel ṣe fún Muyideen ìwọ wá ń sọ lẹ́nu rẹ pé sọ́ni kó pè ń ó ń tajà rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ aláìmọ́ rẹ̀ mọ̀ ní ẹ̀yìn èyí yìí o ọ̀rọ̀ tí ò tí ẹ̀ lè jọ mí lójú náà ẹni ọyọ́ kò nínú ẹrọ̀fọ̀ ó fi bí sú ẹni tó ọba rìntẹ́ ìrọ̀kọ̀ fún ọ ó fi bí sú ẹni ọba rìntẹ́ ìbùn ọ nílẹ̀ ó fi bí sú kí ló fẹ́ jọ mí lójú ọ̀rọ̀ ẹ nínú ọ̀rọ̀ tiẹ̀ kò lè jọ mí lójú inú omi ara rẹ̀ jí ara rẹ̀ ẹran ara rẹ̀ ọ̀dàlẹ̀ ni ọ́ mọ̀nàfìkì ni ọ́. ọba gbóòórùn ààrẹ Sùmúrátùl Mùmínì wo ẹjẹ nsọ tọrọ fún lónìí o bàbá àgbàlagbà ẹjẹ àgbà èsì ọ̀rọ̀ ni wọ́n kọ́kọ́ kọ́ wa kó tó kankéwù toríjọ tá a bá délé kéwù jọ náà ni ó ti kọ wẹlẹ wà ní fún wa wọ́n gbàgbára wọ wa ọmọ Sùmárà kan tó bá yẹ ojú ọmọ àlè ni ètò yìí ń dẹwò ìsànàbí dẹrù ẹwò ànábì bá wọn kìrìsìtẹ́nì ní Mákà ó ṣe dáwà fún wọn ni ọba wọn Mọdínà wọn jọ gbé ìsìláàmù lárugẹ ni àwọn tó gbàgbà àwọn tí ó gbà ọgbà ẹbẹ fọ lábàtà ẹyọ bẹ́ẹ̀ tí sómi ló mu kú ẹ̀yin àfáà mi mílíkì máa gbọ́ àfáà máa gbọ́ súnmọ́ bíi Suratu An-Ni'am Quran 6 verse 160 Olúwa ní máa ń jà bí asánàtì ẹnikẹ́ni ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ oníṣẹ̀ṣe tó ọba ṣe dáadáa kan fàlàwù aṣerú ní àmùsálìà mẹ́wàá láàfin dá padà kọ̀sẹ́ni tí ò lè kúnyàn lọ kọ̀sẹ́ni tí ò lè ràn yàn lọ́wọ́ tó wà lọ́wọ́ ní Suratu Rahman Quran 55 verse 60 Olúwa tó ní àlìjẹ́sà ulẹ̀ ìsàní ìlàlìsàn fábí ayíyáláì rọ̀bíkùmá túkàsíbà. Olúwa ní kí láàbì sẹ̀sán dáadáa ẹni ó bá ṣe dáadáa láìsàn ṣe dáadáa ni wèrè yìí fi ń sá f'Àgbàlá Gabriel.
ṣé dáadáa lè fi ṣe yìí ṣé dáadáa àti Muyideen àtẹ̀yìn àfọ́ rẹ̀ àti lọ́ọ̀yà tẹ́ ní lọ́ọ̀yà ti dìde sí i táwọn lọ́ọ̀yà bá dìde tí wọ́n kún in lọ́wọ́ tó ń sọ ní social media ọlọ́run bẹ lẹ́yìn Àgbàlá Gabriel ọlọ́run bẹ lẹ́yìn Àgbàlá Gabriel àti lọ́ọ̀yà ayé àtẹ̀yìn ṣe é tọ́ lọ́ọ̀ni olórin kan ní pé ta ló fẹ́ bá ọlọ́run jà ta ló fẹ́ bá ọlọ́run jà náà ìwọ ta ni àti ta ni pẹ̀lú ta ni níwájú ta ni jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun ìbà àwọn àgbààgbà àbá yìí má jẹ́ fi yẹ̀yẹ́ pa ẹ́ kéwú orí ìwé kéwú orí atẹ́gùn tí gbogbo èèyàn bá tiẹ̀ máa sọ̀rọ̀ yóò wá ìjẹ́wọ́ bàbá alágbo nígbà tó ọ̀rọ̀ ayé tẹ̀lé àbá Saheed Shittu mọ́ ó ti di bàbá alágbo mú ó ti ń wọgbó kiri ó tún wá wọgbó náà ọjà rẹ̀ ò tún tà mọ́ ọwọ́ ń wẹ́ni tó fẹ́ fi load ó lè load ó ti lulẹ̀. Àgbàlá Gabriel wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ́dí láìláì láwà mí rí ní rírí ojú báyìí rí lẹ́yìn social media. Débi pé sọ yí pé mo wá gbé bùkátà kan lọ wájú ẹ̀. Àmọ́ gbogbo ayé ń rí àánú tárákùnrin ṣe. Sáàdì lájú lẹ̀ kẹsọ́ dibi ẹ̀yìn ẹ̀yìn àwọn àfáà Muyideen ní bẹ́ẹ̀ bí pẹ́tísàn o kọ̀ọ̀kan Aláàjì Oríyọmí Àmúsàtì o ọ̀rọ̀ ti sọ́ra rẹ o. Àwọn àfáà rẹ̀ ti bóde o àwọn àfáà bóde wọ́n dẹ̀ láwọn lọ́ọ̀yà kẹtì fáwọn support àmọ́ àwọn lọ́ọ̀yà yẹn ọ̀tọ̀ lọ́hùn àwọn lọ́ọ̀yà tí ẹ fẹ́ tún jẹ ẹjọ́ téèyàn ó rò tí ó jàre tí ò ní rò fún rẹ̀ ó kẹ́ fẹ́ sọ pé Muyideen ní Àgbàlá Gabriel báyàwó òun sùn evidence yìí dà. Ẹ̀rí yín dà fídíò lẹ́ni lọ́wọ́ ni àbí rẹ́kọ̀dù èyí lọ sọ́ọ̀sì èèyàn Muyideen nìkan ti wí láàrin ayé ó lòun ló ń rí obìnrin fúnra òun ó lòun ló ń bá sọ̀rọ̀ ó lágbàlá ọmọgbà tí ń bá sọ̀rọ̀ sẹ́lẹ̀yìn tó bá sọ̀rọ̀ tó ṣe wẹ́ẹ̀dì tán ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ojú àti sun yín bẹ́ẹ̀ dẹ̀ kú láyé jọ kẹtẹ́ pàdé Ọlọ́run bá a ti wà páláyé tó ẹ ti gbẹ̀yìn pápá lọ́rùn jù bẹ́ẹ̀ lọ ni. Gbogbo alábòsí ni ó jìyà alábòsí ẹ̀dá kò ní ṣe nǹkan rẹ̀ gbogbo alábòsí ni ó jìyà gbogbo alábòsí ni ó jìyà alábòsí ẹ̀dá kò ní ṣe nǹkan rẹ̀ gbogbo alábòsí ni ó jìyà gbogbo alábòsí ni ó ṣòfò alábòsí ayé kò ní ṣe nǹkan rẹ̀ gbogbo ẹ̀yin alábòsí pátá ẹ jẹ ìyáláyàyà wàláì tàláì gbogbo ayé mo tún sọ fún pé àwọn ọlọ́pàá aṣọ 11 wọn ìsalábòsí ọ̀rọ̀ téèyàn bá mọ̀ ń pẹ́ mo ti fi sí ti wọn ni àwọn ọlọ́pàá aṣọ 11 wọn ìsalábòsí ọ̀rọ̀ ti pẹ̀mí pẹ̀lú wọn pọ̀rí tí mo rí pé aṣọ lórí ire ni wọ́n oríire wọn ọ̀dẹ̀ ní dorí ibú mùsùlùmí ti bẹ́ẹ̀ sọ 11 kìrìsìtẹ́nì ti bẹ́ẹ̀ sọ 11 olóríire gbogbo wọn ẹ máa lulẹ̀ ní ẹ̀sùn kóòtù ẹ̀sùn ní kóòtù ẹ tìrìtì kéèsì mímíkì pẹtísàn mímíkì ẹ dáhùn fún jẹ́ nǹka díẹ̀ fún yín pẹtísàn ìbanilókọjá ẹ dáhùn fún Muyideen ní Àgbàlá Gabriel fẹ́ pa àwọn ẹ dáhùn fún Muyideen ní Àgbàlá Gabriel fún ní freedom ẹ dáhùn fún bóyá tì mọ́nú yàrá kan ni bóyá sún sẹ́kẹsẹkẹ ni
ẹ dáhùn fún ó ní tí ó bá ti fún ní 5 million olóhùn ó bóde láti kílíà ọbáyàwó oṣù kò báyàwó oṣù ó ní ìyẹn ò lé ẹ dáhùn fún. wọ́n ti lulẹ̀ Adémọ́lá Ògúntóyè ọwọ́ mátàmọ́ ọmọdún ẹ tí ẹ pè ní kó máa dùn ni èmi tí mo lé aṣọ ọrùn mi mo lè tọrẹ ọlọ́rẹ ni mí ẹni ọba jọlọ́rí ọmọ ọ̀rọ̀ rẹ gbà. àmì ṣé gbogbo wa wàá sún àdójúkọ bìkan náà ọwọ́ ni àwọn lọ́ọ̀yà dìde sí àwọn lọ́ọ̀yà wo sáwọn yẹn tọ́lọ̀ ni àwọn yẹn wá fún yín support ókè àbáfọlọ́sọ ẹ̀yin lẹ́nu pẹ́tísà Àgbàlá Gabriel ọlọ́run lọ fẹ́ dojú ìjà kọ kọ̀dẹ̀sẹ̀ tó bẹ́ẹ̀ tó lè dojú ìjà kọ lọ́hùn tí ò ní kábùkù bọ́bẹ̀. kíkẹ́nu yóò tiẹ̀ bóde èyí tẹ̀ ń ṣe yìí ẹ̀sùn abalabi tí ó ń ṣe ńlá Muhammad sallallahu alaihi wasallam tó ti dẹ́rú ẹ̀ wo àwọn wo lànà bí ṣerú ẹ̀ fún. àáfàá ti ń gbé yẹn lọ ní ẹjọ́ tẹ ààrẹ sí yẹn ìwọ pẹ̀lú ta ni ara yìí ẹ sọ̀rọ̀ yìí kákàkàrà kékàrà yìí mú dàrá yìí ìsàlìmọ̀ kárí mà fi àáfàá kìnnà sùkìrà wà iná má bí kàfíyà yadiribi ni masali gbogbo èèyàn lè yẹn lérò gbogbo àáfàá lè ta sí má ta sí sùmùrà o àmì èsì ọ̀rọ̀ gan o kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ kéwu o àmì èsì ọ̀rọ̀ o káwá pé kéwu a máa gbé ọ lọ síbi tọ́jọ́jú orí ẹ lọ ni o a ní kí wọ́n kó àwọn pẹ̀lú ẹ̀ bóde kájọ wá tírìtì Sàgírábì ṣé wọ́n kọ́ wọn ní Sàgírábì ni bàbá àgbàlagbà jẹ àgbà ni bàbá àgbàlagbà ní gbogbo àgbà àjàgbé ọlọ́run bàbá mi àgbà aládìsá àgbà nílùú kiri àfáà mi àfáà àgóòwú àwọn àfáà àwọn ìbáyẹn sábòsí ni bàbá àgbàlagbà jẹ àgbà àwọn ìdá ìbáyẹn jájẹ ẹsìn torí gbogbo ayé ni wọ́n fẹ́ kọ́ mọ̀nà ẹni tá a dẹ̀ fẹ́ fi mọ̀nà ẹ kọ́kọ́ bá sọ̀rọ̀ ẹ náà ẹni ọbẹ̀ kọ́ dọ́lọ̀ mọ̀ olúwa gẹ́ ní fáàrì fún ní kọ́bùlà ń tàbùdú ní. olúwa ní ẹ mọ̀ mí ká tó máa sìn mí ẹni tó fẹ́ júwe ọlọ́run fún ọkọ̀ sọ di ìwọ ọ̀sùn náà dòun diwọ́ ọ̀sùn diwọ́ sọ̀wọ́ náà dòun náà ẹ̀yin tẹ́ ní mẹ́mórì. sójú wa ní òsè àbùkù àtẹ̀sẹ̀ tẹ́ bàbọ̀ bí okùn ṣòkòtò báyìí ní okùn gbọ̀nàgbọ̀nà. àfààyè torí kí wọ́n bá kọ́ mọ́sáàsì wọ́n fún 300,000 èlò ní ètò dídì màálù ọmọ àwọn olórí rẹ afẹ́ ra igi 850,000 àwọn kìrìsìtẹ́nì ni wọ́n rà á 300,000 tó ń sọ yìí alájọ Ọlábísí Sànúsí ló fún wa mùsùlùmí ni ọkọ̀ bùn wá ní owó ogi ni àbẹ̀dẹ̀dẹ̀rẹ̀ ní ọ̀ni igi tí mo lọ ra sọ́ọ̀mẹ̀lì tí gbogbo ayé rí èpè mú àfáà yìí ní abọ́yá wèrè ni òsì náà ní bẹ́ẹ̀nu ayé tó fẹ́ sọ ọ́ dìdàkudà báyìí àtúndébi àti ragi owó tá a gbò tó ká owó ogi kìrìsìtẹ́nì kan ló tún sẹ́ni 154,000 ọlọ́làájì ẹ̀ gbọ́dọ̀ jẹ́ gbèsè igi abẹ́ra géètì mọ́sáàsì sọ̀rọ̀ pé owó tí màá fi jẹun ni wọ́n bò mí ni tí ẹ bá wá bò mí gan nothing concern you kò kẹ́ odidi èèyàn kan lọ́ra géètì 450,000 fún wa ó tàn tó fi kún owó mọ́sáàsì ni 600,000 ló tàn gbélé lẹ́ẹ̀kan náà lódidi. bóde kọ́ sún àgbèsè rẹ̀ nú ayé tó a bá wá ní àlẹ́tọ̀ àwọn kìrìsìtẹ́nì ọ̀lẹ́tọ̀ láti kún wa lọ́wọ́ pẹ̀lú ilé ọlọ́ta nǹkan fún mi ní ẹ́fídẹ́ǹsì ẹ mọ́kò tí àdísì fẹ́ mi o
gbogbo àwọn àdíìsì tó kálukú yín tẹ̀ ń gbélé ẹ̀rọ yẹn lọ kó dàsápù ẹ. bẹ́ẹ̀ ni ó ṣe irúgbẹ́ bí irúgbìn òbú kọ́. ẹ̀dẹ̀ máa kọ́wọ́ bọ̀yẹ̀ lẹ́nu Suratul Mumini ó ní làwọn àní kì í sọ̀lẹ̀ ó ní làwọn àní kì í sọ̀lẹ̀ bó bá dìjà kábọ̀ láwọn àní wò láwọn àní lórí tí mo bẹ́ yìí mo tún gbé sórí padà ọgbẹ́ àfà ẹni mo tún gbé orí padà yìí ó ní làwọn àní kì í sọ̀lẹ̀ bó bá dìjà kábọ̀ láwọn àní ká lura wa àfà wọ́n gbé ní blọ wọ́n rọ̀ mílíọ̀nù lórí orí tẹ́ni àwọn àfà àwọn ìsàbòsí ni kò dẹ̀ sẹ́ni táwọn ò lè bá ṣe tọ́lá fẹ́ kó kálukú jèrè Ọlọ́run. afẹ́ kó kálukú jèrè Ọlọ́run àní kí lárakùnrin yìí ṣe gan ọmọ kí oyin bóde ọ̀parọ́ ọmọ ọlọ́bàyàwó òun sùn kọ̀rẹ́rì mú wá ó ní fi kú léhun kiri kọ̀rẹ́rì mú wá olóhùn free olóhùn ní freedom sóde mọ́lẹ̀ ni ó ń rè kó Àgbàlá Gabriel ń lé èkó wọ́n jọ ń lọ ó ń lọ Ọ̀yọ́ wọ́n jọ ń lọ bọ̀dà Muyideen wọ́n wọlé lórí ebe rí ó tún lóhùn ní freedom ṣé bó ti ní freedom tó bá jẹ́ pé ẹ̀yin bá dáa kò yẹ ká béèrè kankan lọ́wọ́ Àgbàlá Gabriel mọ́ ẹ̀yin àfọ́ yìí kò yẹ béèrè mọ́ ṣé bẹ́ẹ̀ ni kò dáa kí kìrìsìtẹ́nì ò ṣe yẹn láǹfààní ìtàn béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel yìí àwọn kìrìsìtẹ́nì ni wọ́n dájọ́ kìrìsìtẹ́nì l'Àgbàlá Gabriel tí wọ́n dájọ́ fún mùsùlùmí lẹ́ ń béèrè ẹ̀tọ́ fún yìí. ẹ gbọ́ ẹ̀yin àfọ́ Muyideen ẹ̀tọ́ wo lẹ́ ń béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel ṣẹ̀bẹ̀ ní kódà kí kìrìsìtẹ́nì ò ṣàǹfààní fún mùsùlùmí lẹ́nu tí gbogbo owó tí ń dájọ́ sọ́dọ̀ Àgbàlá Gabriel àwọn kìrìsìtẹ́nì ni wọ́n dájọ́ mùsùlùmí náà kún wọn lọ́wọ́ o àmọ́ kìrìsìtẹ́nì ní Àgbàlá Gabriel tí ń san owó náà sákàǹtì ẹ̀ kí lẹ́tọ̀ọ́ tẹ́ fẹ́ gbà fún wàlẹ́ orí ń ta yín tó bá jẹ́ kí mọ́sáàsì mi ní bọ̀ nínú jẹ́ mo promise ẹ pé lọ́sẹ̀ tí ń bọ̀ àwọn ayé wọn rẹ̀ mọ́sáàsì tán àkótó wọ́ wọlé mọ́sìkì rẹ̀ ọgbọ́ ó kù ló kù ẹ tí ó bá para rẹ̀ nú yín kọ́ parẹ́ wọ́n fún 300,000 ó nu owó tá a lọ fi ragi aláàjà lọ́dẹ̀ fún wa ọgbọ́ even ìyàwó mi ni ẹni tó fún wa is my wife ẹni tó fún wa is my wife ọgbọ́ kò lẹ etí ẹ ọmọ lójú Jésù èyí tó bá ti béèrè àṣàánú rẹ àṣàánú àbàkọ mọ́sáàsì gbogbo alábòsí ni ó jìyà o alábòsí ẹ̀dá kò ní ṣe kéré gbogbo alábòsí ni ó jìyà gbogbo alábòsí ni ó jìyà alábòsí ẹ̀dá kò ní gbogbo yẹyìn tẹ̀rù pẹ́fẹ́ fún Muyideen ní charger ní support inshallah rahman ẹ gbèrè ìtìjú ni ọlọ́wọ́ wọlé pé kì í ṣe Muyideen nìkan ní Àgbàlá Gabriel help Muyideen nìkan kọ́ l'Àgbàlá Gabriel ṣàánú nínú mùsùlùmí àìmọye mùsùlùmí l'Àgbàlá Gabriel ràn lọ́wọ́ àìmọye kìrìsìtẹ́nì ló ràn lọ́wọ́ ọlọ́wọ́ ìṣẹ̀dá gbogbo wọn dìde yóò fún Àgbàlá Gabriel support ẹ jẹ̀bi bọ̀ ni gbogbo yín pátá lẹ́lulẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣe tó nu ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣe tó nu agbára rẹ̀
àfẹni tí ń bari sọ rẹ̀ nù yín ní fúlẹ́sì bọ́ bá pé ọ̀rọ̀ sọ èmi ò ní pẹ́ sọ fún ọ gbogbo tí ń lọ láyé jọmọ̀ gbogbo ayé yẹn ẹ jẹ́ àfọkànbalẹ̀ àwọn ọlọ́pàá sọ 11 wọn èsì alábòsí olóríire ni wọ́n bàbá yẹn ti rí ọ̀rẹ́ wo àbábọ́lọ́sọ láìpẹ́ ó rí pé wọ́n bùn mí ní mọ́tò kọ́kọ́rọ́ káàbá yìí ń nà báyìí tí pé wọ́n tó ti bùn mí mọ́tò Faransé wọ́n ti bùn mí mọ́tò máa fi hẹ́ very soon. àánú mo ní ká múmú ìdí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣé mo gbà yín lámọ̀ràn ẹ̀yin àfa rẹ̀ mo ní ẹ múmú ìdí ẹ̀yin play sọ̀kan tí Islam kọ́ wa ẹ play wá dáníyà tí Islam kọ́ wa. ẹ play àlàáfíà tí ń bẹ́nu Islam mo ní ẹ múmú ìdí ẹ mú lọ́dọ̀ Àgbàlá Gabriel kọ́ bí Àgbàlá Gabriel dèdèrè yín ẹni kíni kọ́ lọ bẹ̀bẹ̀ sí ẹ̀yin ẹjẹ́ jọ kẹsẹ̀ bọ̀ bí kún ló lóko níbi tàkútẹ́ ni ẹ̀ ń so ẹ̀yin competition mẹ́rin bàgbàlá Gabriel ọba ní competition 30 báwọn míì náà ọba ní ikọ̀ tiwọn kẹ́ ẹ lọ mú bẹ́ẹ̀ mo ẹ dá lọ kẹ́lẹ́ Àgbàlá Gabriel ilé tẹ́ fẹ́ torí ẹ̀ para yín Àgbàlá Gabriel lè fálù rẹ̀ kọ́ ra lọ́wọ́ ọmọ yìí kó kówó ẹ̀ fún fún yín lámọ̀ràn ṣe ẹ gbọ́ Àbújá lẹ̀ ń ṣe ń bọ̀ jẹ́ pé ìkà àtọ̀ ẹ̀tanú àbòsí mọ̀nàfìkì rìkìsí ó ń bẹ lórí ẹ̀mí yín sí arákùnrin yìí. ìwọ àfáà rẹ̀ náà dẹ̀ sọ yí pé ó ní kì í sí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dà wọn pọ̀ nígbà tó a mọ̀ pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn lọ́dà wọn pọ̀ kí ló tún wá fẹ́ máa lọ̀pọ̀ mẹ́sìn sí bí kún ló lóko bí tàkúté ni ìpàdé dàlà ẹ̀ ń so. Àgbàlá Gabriel náà mímíkì gẹ́gẹ́ ṣáàgì mímíkì ṣàrò pé ló bọ́nu kéèsì yìí ni arákùnrin ọdẹ dákẹ́ kò fọ wàhálà kẹ̀kẹ́ ẹni ẹsẹ̀ ẹni tẹ́ jẹ̀bi rẹ̀ dákẹ́ abalabi tá a ti kó ṣe mistake nobody about mistake mélòó l'Àgbàlá Gabriel ṣe kí lè fẹ́ kó wíńtà ọ̀gá o ọgbọ mo stand o mo dúró lórí ẹsẹ̀ mi o if you talk rubbish to me I will reply you immediately ṣé ẹ bọ̀ mi correct if you talk rubbish or bad to me I will reply you immediately o tún wá ń ṣépè fún ọmọ ọlọ́mọ o ń ṣépè fún Yàyà Gàmbàrí kí ni ìwé èpè tó wù kí ni ìwé èpè tó wù ṣé bí wọn náà bímọ ọlọyọ máa lọ skul lọrán skul ọyọ máa lọ kọ́ṣẹ́ lọjú ilé ẹ̀kọ́ṣẹ́ ẹ̀yin alábò wàláyé sídù sọlì mi ilà àṣàrà wàláyé sídù sọlì mi ajáfọlásádé Abdulgani àbúrò ní sẹ́yìn wàláyé sídù sọlì mi ilà àṣàrà alábòsí kankan ò ní jèrè láíláí ìwọ bàbá ẹlẹ́kùn egbére gbogbo ayé ti mọ̀ pálábòsí ni ọ ọba àyẹ̀sẹ̀ lóṣù mẹ́fà rí ẹni ọba bá ṣe láàrin oṣù mẹ́fà ó ti rí burúkú ẹ̀ rìsálà mi ṣebí ebi wọn náà ti sá mi mo sáà sọ pé primary graduate ni mí abẹ́rẹ́ wọn ará bíi táwa dọ̀tá ara wa ní mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe àti bára wa lábẹ́ sẹ́mọ̀ náà bóun láṣìjọ bára wa ṣe táàbì fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́
tí Islam ó fi gbòòrò àwọn bàbá wa tí èsì dá wà lánàá àìmọye eléégún tí ó wẹ̀ sí Islam nígbà bá sọ̀rọ̀ ẹni wọ́n kọ́kọ́ dọ̀rẹ́ ẹ̀ náà ká tó polú ẹ̀sìn fún un àìmọye ìyá Ọ̀ṣun tó dìyẹ lé à wọ́n kọ́kọ́ dọ̀rẹ́ ẹ̀ náà ká tó polú ẹ̀sìn fún un àìmọye ìyá Ṣàngó bàbá Ṣàngó tó dìyẹ àfáà tó di bàbá àfáà wọ́n kọ́kọ́ di ọ̀rẹ́ rẹ̀ náà ká tó polú ẹ̀sìn fún un. Àwa ni wọ́n ti fáfá yẹn 300,000 èmi náà máa fi 300,000 yẹn lẹ̀ mọ́ èmi 300,000 tó ọmọ tí mo kọ́ kí ó gánbùn mi 300,000 àwọn tó lòun kọ́ bẹ́ẹ̀ mi èyí tí ń bùn mi ju 300,000 lọ. Èmi tí mo lọ mọ́kà ọ̀fẹ́ kìrìsìtẹ́nì lọ́rọ̀ mi mọ́kà 2005 ni mo ti sàràfà bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ 2005 yọkùn ní ọjọ́ orí ẹ̀ 2005 mo ti sàràfà wípé yóò sì kọ́kọ́ kónú ilé ẹ̀ tí ó kọ́kọ́ lé àkọ́kọ́ 2006 lọ́nà tí kò kọ́kọ́rọ́ lé fún mi ṣérù mi lẹ́nìkan mọ̀ ṣe pàrẹ̀ bí pa òun wà tí ó jẹ aláwọ̀ ò ní gbà kẹba ìsìláàmù ló kọjẹ́ kìrìsìtẹ́nì lọ́dẹ̀ ọ̀ràn mi ní Mẹ́kà ṣé màá wá parọ́ ni wípé lọ́wọ́ dẹ̀ kọ́kọ́ fún yẹn ní kọ́kọ́rọ́ ọ̀ká Mr. Bus Gallas 2008 ni mo ti ń gun ọkọ̀ téèdò ní kọ́lọ̀ mọ́ padà gbáǹdì wa mọ́ kọ́lọ̀ mọ́ gbáǹdì wa mọ́ ọlá bọ́lọ̀ ń ṣe tó nú ọlá rẹ̀ àlùbáríkọ ọlá àfààní ọlá ìyá tó bí mi. (2008) mo ra Mr. Bus Gallas ẹni 250,000 kìrìsìtẹ́nì ló ra bùn mi. Mélòó nínú àwọn mùsùlùmí jẹ́ tọ́lọ̀ ń kẹ́ lọ láàánú mélòó ebe ilé máa sún àfa pé owó fíṣà bíi láì níbo ni màá mú kó sí ẹ máa bá àfa tọ́jà pé kákọ́ máa ń kí olójó kò tì ẹ máa bá jàsówó olóde òun tàgùn mú gbogbo ẹ̀ ló ń tà sánàbí ń tàgùn ewé ọ̀gá yìí àtẹ̀kù ọ̀gá yìí ẹja sọ́sẹ́ tí ń ṣe nígbà tó sábòsí ọ̀sábòsí tọkọ̀ wà rọ́nà gbégbà mọ́ ọwà ń lọ́jà ọwà ń wọgbó kiri epo ọ̀gá oní ọ̀wà máa ń tẹ́ ń fi èso làpálàpá funfun ṣe èso làpá pupa ẹ ti lulẹ̀ òkú alágbà ìwọ ni ọmọ tẹ́ ń fi ṣe ṣé wọ́n yẹn lọ́wọ́ àbóde ọwọ́ a máa púrúfù ara ẹ̀ bí èyàn gidi it's not you it's not you rìsálà mi ṣe bó yẹn correct it's not you ẹ wo ojú òní tiwa gbogbo ẹ̀yin èèyàn àwọn tí wọ́n pẹtísàn Àgbàlá Gabriel mọ́ wọn kì í mọ́ àwọn àfa rẹ̀ ni ó ti wí jáde ó láwọn lọ́ọ̀yà kan sí dìde wọ́n láwọn ràn wọ́n lọ́wọ́ jọ́ kejì ọjà ní gbogbo yín òfo ìṣirò kúlà àmọ́ àwòkọ̀dún náírà nílẹ̀ àríbì àti fáàkùláhù yàrá ọ̀bì ṣàtìtì wọ́n bá dídí sámúláhùn bá dàda. Yàrá ọ̀bì ṣàtìtì wọ́n bá dídí sámúláhùn bá dàda. Bẹ́ẹ̀ bá pé igba lọ́nà igba eléyìí tẹ́ ń ṣe pẹ̀lú Àgbàlá Gabriel àbòsí ni tó bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ pa rẹ̀ máa sọ pé Medina ń dẹ̀ láìlì Islam ẹ̀sìn tó lọ máàkì ẹ̀sìn Islam àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ìṣe ṣé jẹ́ ẹ̀sìn láti ẹ̀ ní ìdílé àkó yìí abọ́ gàrí di 1,500 abọ́ ráìsì 3,000 àpò ráìsì 80,000 à ń lọ Mẹ́kà 11 million kò sí lájẹ yó mọ́ ìjẹ̀sìn lẹ́yìn máa jà ṣé páílọ́ọ̀tì ti ń wá bàálù ṣé mùsùlùmí gbogbo wọn kò sí kírísítẹ́nì ń bẹ
oúnjẹ tá à ń jẹ sáwọn mùsùlùmí nìkan ni wọ́n produce ẹ̀ kò sí kìrìsìtẹ́nì ń bẹ. alábọ̀ làákàyè alábòsí ọmọ yẹn tó ti bá ṣe ṣe social media dé yìí tá a lọ bá ṣe tó sọ pé ó dárí èèyàn mẹ́wàá ń lọ ẹnìkan wá ní ẹwọ wèrè mẹ́sàn-án sáà tí mo pọ́n gẹ́gẹ́ ní wèrè ó ta alágbó ń tẹ̀yìn òróró bẹ́ẹ̀ ni fóònù táwọn lọ yìí ánsẹ̀tì àwọn tí wọn ọ̀dọ́ lọ mọ̀ ni wọ́n ṣe àwọn tí wọn ọmọ lọ ni wọ́n ṣe wọn ò kírun wọn lọ ṣọ́ọ̀ṣì Facebook tó kálukú ti ń ranjú wọn wọ̀nyí kìrìsìtánì lónìí iná ṣàyàkùn lẹ́sàtà TikTok kìrìsìtánì lónìí WhatsApp kìrìsìtánì lónìí. èèyàn mẹ́wàá ń lọ èèyàn kẹsàn tó wá sọ pé ẹwọ wèrè mẹ́sàn-án ó ń gẹ́gẹ́ ní ó ní yálà ya wèrè ó ní wèrè jùnúnú kàmá jìnnúnù fàlásítà bí wà jídì wàlẹ́ sàyùdáwì mí jùnúnù jùnúnù. torí náà arákùnrin má kọ́ bọ̀ mí lẹ́nu o Sùmùràtìl Mùmínì èsì ọ̀rọ̀ la kọ́kọ́ máa ń kọ́ o àmèsì ọ̀rọ̀ gẹ́ o bàbá àgbàlagbàjì àgbàmọ́ni Àbú Àjí ló gbé wá kéwú tó yanjú kì í ṣe fáàrí tí wọ́n lágbà o láyé pẹ̀lú ọ̀run kẹ̀mọ́ Àbú Àjí ló gbé wá kéwú tó yanjú kì í ṣe fáàrí tí wọ́n lágbà o láyé pẹ̀lú ọ̀run kẹ̀mọ́ bẹ́ẹ̀ ni dìde kan sọ pé mi ò mọ kéwú ó ní kó mo ṣe ń fa àyà mi oríire wo ní bẹnu ayé ẹ ètò ọmọ oríire wo ló ti fi ṣe mo ṣe jókòó yìí bàbá ẹlẹ́ àní mi ọmọ tí mo fò kó dì mí bí tó ti dẹ́lẹ́ à ń bẹ tí ìṣe kan ọmọ mi tó tún wá jọkùnrin tó ti dọkọ ẹlẹ́ àtó wà tí ìṣe kan ẹjẹ mọ produce ti nínú Islam kí lẹ ti produce. ẹ̀yin alágàbàgebè alábòsí ọba ara alẹ́ ṣe ó ní ọ̀dà ọba ara oko ṣe ó ní ọ̀dà ọba ara àdálẹ̀ ṣe ó ní ọ̀dà ọba ẹbí ṣe ó ní ọ̀dà ọba ara àlú ṣe ó ní wọn ọ̀dà ta ló fẹ́ bá ṣe tó ọ̀pọ̀ dá ẹnu ẹ̀ lọ́wọ́ o gbogbo ẹ̀yin èèyàn mọ́sálásí wa yìí ohun mi ká blasta rẹ̀ lọ́sẹ̀ tá a fẹ́ mú yìí o sẹ́ni pé tí fi mọ́sálásí ìbú yín bá ṣe blasta rẹ̀ ọ̀dọ̀wọ́ Ọlọ́run ọ̀dọ̀wọ́ yín lẹ́yìn fi kí sùn sáàtì mi sáàtì yìí wàá máa ń kúdìrà fálí yóò fi kí mi máa ta kù lọ. àbá ìbá mú akásìbùdà tó wẹ̀nu dà lè yóò fi kí sùn sáàtì mi sáàtì wàá máa ń kúdìrà fálí yóò fi mi máa ta kù lọ. Ọlọ́run ní dá wa láàmú ètò tòní òní jù báyìí lọ torí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mò ń travel kí ni mo wí á dẹ̀ lọ rí abọ̀ rí a ní lecture lálẹ́ yìí inshallah rahman a ní lecture ọwọ́ afẹ́mi wéwọ ìwọ tọ́lọ̀ káwọn olóríire yẹn tì àfàwọn ṣàkùṣàkù